Audio Jungle. Imam Tọ́lá, Imamu Ògbómọ̀ṣọ́, Imam Tọ́lát, Imamu Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ wa dá lórí ẹ̀, ó ní gbogbo ẹni tó bá ti kéde Ramadan láì ṣe pé Sultanu Sókótó ló kéde ẹ̀, ó ní ẹ parú ẹni bẹ́ẹ̀ ni, ó ní Ànábì ní ẹ parú ẹni bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni, kìí ṣẹ̀sìn jàgídíjàgan. Ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni, kìí sí ẹ̀sìn ìnira. Mo kí àfáàwà àgbà olóòkọ bàbá lábí kan, Alfáwà Ahmed ọmọ bàbá àánú àtèmi àti ọlọ́njájọ ráàánú gbà. Àmín. Bàbá wa àgbà, bàbá wa àánú ọlọ́njẹ́ wọ́n pàdé ìyọ́nú ọlọ́run o. Àmín. Bàbá sàlékún ìyọ́nú orí ọlọ́run fún wọn jù báyìí lọ. Àmín. Àwa nígbàgbọ́ pé bàbá náà ń bẹ nínú àlìjẹ́nnà, torí pé nínú àwọn bàbá tí wọ́n ṣe wàhálà nínú Islam nílùú Port Harcourt ni bàbá náà wà. ń bọ̀ wá bí ìtàn bàbá náà lẹ́kùnrẹ́rẹ́ àtàwọn tí wọ́n jọ ṣe dáadáa nílùú Port Harcourt. Àmọ́ Ọlọ́run mú ọjọ́ náà wá, insha Allah. Ọlọ́run bá wa sàlékún ìyọ́nú wọn. Al-baraka la hawla wala quwwata Illa billahi al-aliyyil azim. Al-Islam, ẹ̀sìn Ìsìláàmù tá ń wí yìí ẹ̀sìn ìdùnnú ni, ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ lẹ̀sìn Islam. Kò síbi tí Islam, kò sì síbi tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti sọ yí pé ẹni tí ó bá ṣe Islam kẹ́ pa. Ànábì ò sọ rí yí pé ẹni tí ò ṣe mùsùlùmí ẹ pa, ká tó wá sọ yí pé ẹni tó jẹ́ mùsùlùmí tó wá kéde yí pé ẹ gbàwẹ̀ níjọba yìí o, kẹ́ tó wá sọ yí pé kànábì tó wá sọ yí pé ẹ pa mùsùlùmí ẹgbẹ́ yín. Oh, ẹ̀yin àlèhùmà náà Muhammad, Sallallahu alayhi wa sallam. ẹ̀yin tẹ́mọ̀ yóò bá ànábì ò sí nílé kéwú dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹ̀sìn wa tá ń ṣe tá náà Muhammad mú fún wa. Sallallahu alayhi wa sallam. Ààrí kà nínú àdísì ànábì kan rí kànábì sọ fún wa yí pé ẹni tí è ṣe mùsùlùmí ẹ pa, ká tó wá sọ yí pé ẹni tó jẹ́ mùsùlùmí tó kéde ààwẹ̀. Ẹni tí è ṣe mùsùlùmí nù ànábì ò ní apá o, sẹ́ni tí ó ní a máa pa ẹni tí è ṣe mùsùlùmí ní ó ní ká wá pa ẹni tó jẹ́ mùsùlùmí. Imam Tọ́lá Ògbómọ̀ṣọ́, kò sí tí ń pa wá lẹ́kún, kò sí tí ń pa gbogbo mùsùlùmí ayé lẹ́kún lórí rẹ̀ tó tayọ yí pé àwọn kan ló lo ààyè tí wọ́n wà ní lánàá, àwọn kan ló lo ààyè tí wọ́n wà ní lánàá, wọn bá bẹ̀ jẹ́ níbẹ̀ bí sẹ́kù fún wọn. Ní tí wọ́n ń pa gbogbo mùsùlùmí ayé lẹ́kún ọ̀tayọ yí pé ìwọ Tọ́lá Ògbómọ̀ṣọ́, kí ni tó fẹ́ fi kalẹ̀ bọ́bá ṣe ìjásípọ̀ mọ́ ààrẹ náà padà dórí ìmáàmù tí wọ́n náà wà. Àti wọ́ àti àwọn tẹ́ẹ̀jọ́ ṣe. Mo kí Sheikh Léjìgbò, ọmọ bàbá Lágége, insha Allah. Bàbá Léjìgbò nǹkan kan ò ní sàláfíà yífa. Albákọ́lá àfáàgbà bàbá Lágége ni, ọ̀tá ò ní rí yí mú, insha Allah. Ẹ̀yọ́ bá ẹ̀ lè sàmì àbí? Àmín.
bàbá Léjìgbò ní ṣàdúrà fún àwọn ọmọ bàbá Lágége tẹ̀mítẹ̀mí nu tí wọ́n dóńdó pé ń tí ọba ta bá bàbá Lágége àníkọ́ dọ́dọ̀ tiwa. Sheikh Léjìgbò ẹ máa bẹ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run o. Àmín. Gbogbo ẹ̀yin ará Òṣogbo, gbogbo ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, ẹ dákun torí t'Ọlọ́run, ṣé kò sí onímọ̀ mọ́ l'Ógbómọ̀ṣọ́ ni? Ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́, ẹ dákun, ṣé kò sí onímọ̀, ṣé kò sí ẹni tó lè ṣe sáì, kò sí mọ́ l'Ógbómọ̀ṣọ́ ni? Tó fi já sí pé gbogbo ìgbà tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́, gbogbo àsìkò tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá ti lè wà lórí mímbàrí, gbogbo ń tọ́lọ́run òwí tànábì òwí ní ọba wí. Ẹ dákun, gbogbo ẹ̀yin tẹ́ máa ń fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin tẹ́ máa ń fún ní ẹ̀lẹ́ẹ̀mú kó tó gun mímbàrí, ẹ̀mọ̀ ní láti bọ̀ tán. Àmín. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń fún ní ẹ̀lẹ́ẹ̀mú, ẹ̀yin mọ̀nú Ọlọ́run, torí pé bí èyí bá ṣe pé ó ti mú nǹkan kéèyàn bọ́ sórí mímbàrí kó ní ẹ máa pa ẹni tó bá ti kéde àwẹ̀ tó sì mọ̀ yí pé kò sẹ́nibọ́dì nílẹ̀ Yorùbá lóde òní o tó lè kéde àwẹ̀ tí kálukú tẹ̀lé tó tayọ bàbá Lágége. Bàbá Lágége nìkan, ẹ wá wojọ́ tí bàbá Lágége ti mú ọjọ́ àwẹ̀ fún wa, ìjọ wo ló yàtọ̀ rí? Kò síjọ́ tó yàtọ̀. Ọmọ bí ó ṣe sọ ọ̀rọ̀ rẹ̀ direct ìpé ẹni tó ń bá wí nìyí. Òun náà sì jẹ́wọ́ ọmọ ọkọ ní òjò lè sọ yí pé ibi tóun ń ta fọ̀rọ̀ sínú. Ògbómọ̀ṣọ́ ààlẹ́ ìzàmí ń kún rọ́jú ló rọ́sí. Ẹ dákun sí ò sí àwọn alfatin l'Ógbómọ̀ṣọ́ mọ́ ni. Tó fi wá já sí pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ èrí mímbàrí tó yẹ kẹ́ ti máa ṣe kútúbà tí ń ṣẹlẹ̀ nílùú, tí wàhálà òfin ní ṣẹlẹ̀, tí dààmú òfin ní ṣẹlẹ̀, tí wàhálà òfin ní ṣẹlẹ̀, gbogbo àsìkò ẹnu Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ́ti máa gbọ́. Àwọn òbí kọ́mẹ́ntì tó ṣe ni àwọn èèyàn ní ẹ má bú Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o, ń ṣiṣẹ́ owó tí wọ́n fún ni, ń ṣiṣẹ́ owó ni. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣiṣẹ́ owó ni. Gbogbo ẹ̀yin èèyàn wa nílùú Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin alálùbáríkà, ẹ dákun ẹ dìde lórí ọ̀rọ̀ mọ́mù. Bẹ́yẹn bá ti mú ẹ̀lẹ́ kó tó bọ́ sórí mímbàrí, kò sí tí ò ní jáde lẹ́nu ẹ̀. Bí èèyàn bá nílò àkáyì dáadáa tó sì mọ nǹkan wò, ẹ dákun tí mọ́mù bá ti wà lórí mímbàrí ẹ̀yẹ wò dáadáa, torí ẹ̀ ní mo fi ń lo glass. Ó ti mú ẹ̀lẹ́ tó ń gbé bẹ́yẹn ọba mú ẹ̀lẹ́ kéèyàn máa sọ wípé mùsùlùmí kájọ gbàwẹ̀ Ramadan tó bá fi lè sọ̀rọ̀ yí pé ọ̀la làwẹ̀ Ramadan náà kẹ́ẹ̀sì pa, ó ní ànábì ní ẹ pa. Ẹ dákun ìjọ́ wo lànábì wá do nísọkúsọ? Ẹ̀yin yìí náà lẹ jẹ́ kí àwọn tí wọ́n ń pè ní oníṣẹ̀ṣe mọ bú àná Muhammad Sallallahu alayhi wa sallam. Gbogbo ẹ̀yin alákatakítí ẹ̀sìn yìí náà, ẹ̀yin lẹ jẹ́ ká máa ṣe kíni? Ká máa bú àná Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yin ìkẹ́ yìí náà lẹ́lá ànábì jẹ gbèsè.
ẹ̀yin kan yìí náà lẹ́lá nẹ́bì kápátá ẹ̀dáka bẹ̀rù Ọlọ́run ṣe bí bàbá ìmáàmù Ìlọrin bàbá wa Imam Bashir ṣe báwọn ni wọ́n kú tí gbogbo ayé ń sunkún wọn yìí kò sí táyé fi ń ròyìn bàbá ìmáàmù Ìlọrin tó tayọ pé wa innaka la'ala khuluqin azim ìwà tó dá ìwà alálùbáríkà ìbáyẹ̀ ṣe ọlọ́gbùn bàbá ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ yìí náà láti rí ìmáàmù tí ń bú ọba lórí mímbàrí ìlú Ògbómọ̀ṣọ́ yìí náà láti rí ìmáàmù tí è sọmọ ọbẹ̀ tí wọ́n sì yẹn ní ìmáàmù tí sì ń kílèmù wípé ibẹ̀ nílé àwọn táwọn tọ̀hún sì ń bí pítà ní bàbá rẹ̀ láti jọ́ tẹ́ tí ń bí léèrè kò tí ì rí bàbá rẹ̀ dákọ̀ gbogbo ẹ̀yin elétò Islam ẹ dìde ẹ má wo ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ má wo oníran ọlọ bí òde kan náà lánàá náà ń tún wá ń tún àlàyé ń tó ṣe lérí mímbàrí ń tún wá ń tún ṣe ń bẹ̀ àní ọmọ tí ń sọ jùnúnù ka mẹjìnúnù àwọn wèrè kan ń bẹ tọ́já sí pé ẹ̀ lè mọ̀ yípé wèrè ni wọ́n àfitẹ́bá wò wọ́n dáadáa àfitẹ́bá wò wọ́n dáadáa lẹ́fìmọ̀ kí odidi imam kó sì bọ́ta kó lẹ́ni tó bá ti kéde àwẹ̀ bàbá wa Hájì Kúbá bàbá wa àgbàlìmọ̀kádàmù lè sàlátínú Ṣéhù Kúbá wallahu yasimuka minan nas kéyàn sí wo sunsun kéyàn bọ́ sórí mímbàrí kéyàn wó sunsun kọ́ bọ́ sórí mímbàrí ẹni tí è ṣe mùsùlùmí gẹ́sẹ́ ẹni tí è ṣe mùsùlùmí ànábì ò ní apá ànábì kò ní apá ká tó wá sọ yí pé mùsùlùmí ká tó wá sọ wípé mùsùlùmí ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín tẹ́ ń pe àpè mára hálù súnnà ẹ fi bẹ̀rù Ọlọ́run ṣe ọmọ kan náà lẹ́sẹ̀ rìlísì fídíò kan báyìí ni wọ́n ń pè ní Adú Dáúdà báyìí ń sọ fún yín pé èyí ń ṣe ẹ má dá lóhùn mọ́ tí ọ̀jẹ̀ ní ń wá ẹ̀yin náà ẹ wojú rẹ̀ ojú rí ọ̀sọ̀kalẹ̀ rí sẹ́ni tójú rí ọ̀sọ̀kalẹ̀ rí ni sóhun lẹ́mọ̀ gbọ́n tí ń wí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ yòbó Ànábì dáadáa bá sallallahu alaihi wasallam ẹni tí è ṣe mùsùlùmí tí mo fẹ́ kẹ́yìn èyí búlé lórí kẹrí gbẹ́yé nù Ànábì ò ní ẹ pa ká tó wá sọ yí pé mùsùlùmí ó lẹ́ni tó bá ti kéde àwẹ̀ pírẹsidẹ́ǹtì méjì kò lè wà ní Nàìjíríà kíníkan mẹ́ta kò lè wà níbi kankan kíníkan ìwọ̀n ń wí gbogbo ẹ̀ pé tọ́ ibi tẹ́ bá ti wá rí o àwọn ẹni òun àwọn ni ẹ pa torí kí wọ́n fẹ́ dà lóru ni ẹ wojọ́ tí bàbá Lágége ti mú ọjọ́ Ramadana kalẹ̀ bàbá Lágége ó sọ wípé ọgbọ̀n lágbà bẹ́ẹ̀ sì wá lọ bẹ́ẹ̀ sì wá bọ̀ ń tòótọ́ ọgbọ̀n náà ni àní àlùsúnà tẹ́ ń pera yín ẹ lọ wá mímọ́ ẹ lọ wá mímọ́ irú ọmọ kan tí ò nípìlẹ̀ ọmọ kan tí ò ní bíbí kírú rẹ̀ náà máa bú lọ́rin
kó máa bú bàbá lágége, kó máa bú àwọn ọmọ gas. Èyí ń sọ fún ọ pé wàláhì àáríbi tó sọ̀kalẹ̀ sí. Irọ́ bá ti ẹ̀ jẹ́. Tí ẹ bá ń wá ọ̀gá onírọ́ wàláhì adú ni. Ọ̀gá onírọ́ wàláhì adú ni. Ní màá ní kọ́dá wọ́n pè ní fóònù mi tí wọ́n hangi alélébi ni. Wọ́n sì ń pè ọ kí fóònù yọ hang. Àní wọ́n pè òun fá títí fóònù òun sì hang. Àwọn ògbó. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni tí ń jí sí Ọlọ́run, gbogbo ìwọ tó ń jáde tó ń sọ̀rọ̀ lórí social media, kò sí ń tọ́lọ́wọ́ padà fi ṣèdájọ́ fún ọ, wallahi àníyàn rẹ ni. Wallahi àníyàn rẹ ni. Kí odidi ìmámù ìlú, ìwọ kan yìí náà lọ bá ọba jà, ìwọ kan yìí náà lọ bá aráàlú jà, ìwọ kan yìí náà ló gbé àwọn olóyè ọba lọ court. Báwo ni ìsìláàmù tá a fẹ́ kẹ́ practice ń bẹ, tá a fẹ́ káwọn èèyàn gbà lọ́wọ́ yín, báwo wọ́n ṣe fẹ́ gbà á? A sì ń sọ fún gbogbo yín pé ẹ̀sìn ìsìláàmù ń ṣẹ̀sìn jàgídíjàgan. Ẹ̀sìn Islam wallahi kìí sí ẹ̀sìn nira, ẹ̀sìn ìdẹ̀kùn lẹ̀sìn Islam. Gbogbo ẹni tẹ́yẹ bá ṣe wáàsí fún, tẹ́yẹ bá sọ̀rọ̀ Ọlọ́run, tẹ́yẹ fẹ́ kọ́ gbọ́ tí ò tí gbọ́, Ọlọ́run ò ní ẹ ṣépèlé, Ọlọ́run ò ní ẹ bá jà, ẹ máa bá sọ títí tí ó fi gbọ́ Ọlọ́run yé ni. Ọlọ́run ní innaka la tahdi man ahbabta. Ẹni tẹ́mi Ọlọ́run ọba fi mọ̀nà, kò sí ẹni tó lè fi mọ̀nà. Walakinna Allaha yahdi man yasha. Ẹni tẹ́mi Ọlọ́run bá sì fẹ́, lèmi Ọlọ́run ó fi mọ̀nà pé ojú ọ̀nà ní máa tọ́. Torí bẹ́ẹ̀, ìmáàmù Ògbómọ̀ṣọ́ Malam Toliat, bẹ̀rù Ọlọ́run. Ìmáàmù Ìlọrin lọ ní gbogbo ìlú ń dárò yìí. Ìmáàmù Ìlọrin lọ, gbogbo ẹbí ń sunkún. Ìmáàmù Ìlọrin lọ, gbogbo ayé ló mọ̀ pé yẹn lọ. Ìjọ́ tó bá kàwọ́, ìjọ́ tó bá ka èmi, ǹjẹ́ ìjẹ́nú ayé dùn pétọ̀ ṣé bí lágbájá ṣe lọ́dún mọ́ wa ni àbọ́bà wa nú jẹ́. Torí ẹ̀sìn ẹkọ̀ ẹ̀yìn sí mọ̀lẹ́bí, ẹ̀sìn ní àwọn alùsúnnà ní ẹ̀ ń pera yín mọ́sálàfí tó sì já sí pé ẹ̀mí yín gangan ọ̀rọ̀ mọ́ ń tẹ̀ ń ṣe kọjọ́ra wọn. Kọjọ́ra wọn, ń tẹ́ ń ṣe kọjọ́ mọ́ ń tẹ́ ń wí lẹ́nu, ń tẹ́ ń ṣeṣẹ́ kọjọ́ mọ́ ń tẹ́ ń wí lẹ́nu. Torí bẹ́ẹ̀, Ìmáàmù Tọ́líà, ẹ bẹ̀rù Ọlọ́run o, lórí ààyè tẹ́ wà ní, ẹ fi bẹ̀rù Ọlọ́run, ẹ fi ṣe. Bẹ́ẹ̀ bá ń wò pé bàbá olówó kan bẹ lẹ́yìn rẹ tó lè gbà ọ́ lẹ̀, tó lè gbà ọ́ lẹ̀, tó lè gbà ọ́ lẹ̀, rántí pé Ọlọ́run ọba nìkan lọba tí ń gbà yàn lẹ̀. Iṣẹ́ owó tó ṣe tó, iṣẹ́ owó tó ṣe látijọ́ yìí náà tó, ó tó. Ẹ sí sí Ọlọ́run, ẹ sọ̀rọ̀ àná Muhammad jáde lẹ́nu ni. Sallallahu alayhi wa sallam. Torí bẹ́ẹ̀, Ìmáàmù Tọ́líà, Ọlọ́run bá wa ṣamọ̀nà rẹ̀. Àmín. Lẹ́nu dáadáa. Àmín. Àtòun àti gbogbo àwọn tí wọ́n fẹ́ da ilẹ̀ Yorùbá rú, Ọlọ́run bá wa tọ́ gbogbo wọn sọ́nà. Àmín. Al-Baqarah Al-Qur'an Al-Azim.
bàbá wa àgbà mudirul markaz adamallahu wí dáadáa adamallahu bàbá wa mudirul markaz ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún wa bàbá wa lágége ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú fún wa àfáà wa gbani maulana ashek ahmed al-rifai bàbá lábí kan ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú fún wa yàwá sí látànà yàwá sí látànà yàwá sí látànà dálẹ̀ khairati anta mursiduna abika ya wasilatana qaidani khairati suni baraka anta mursiduna ya wasilatana àlékún kí ọlọ́run àti ọ̀dọ́ ọlọ́run ọlọ́ba àti fún bàbá bí kan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.